assalamu alaykum wa rahmatullahi wa barakatuhu. Ọpẹ́ ni fún Ọlọ́run ọba wa, ọba tí yọ alààyè jáde látara òkú, bá sì wú ayòkú jáde látara alààyè. Ta ni ó dá lẹ́jọ́? Allahu akbar kabira. Ìkẹ́ ìgẹ̀ kó máa jẹ́ ti aláyé lọ́rọ̀ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Eléyìí tí a fẹ́ mú wá fún wa lórí ọ̀rọ̀ wa, òun náà ni pé gbogbo ṣe lè wù kó lẹ́sìn tó láyé, àní kó kírun kó jáwọ́ lọ kó gbà fún Ànábì wa Muhammad, bọ́ọ̀ bá ti mú wà mẹ́sìn rẹ̀ asán ni. Arákùnrin kan tó lọ ra ẹrú, ó sọ fún arákùnrin yìí pé n tó jẹ́ kí owó ẹrú yìí ó lẹ́ẹ̀sì, òun náà ni pé ìwà kan ń bẹ lára rẹ̀, ìwà tí ó dáa ni. Allahu akbar kabira. Arákùnrin yìí wọ́n ń dá wọn lóhùn pé kí ni ìwà náà? Wọ́n ló fòfó ni. Léè tó sì já sí wípé Ọlọ́run ń sọ fún Ànábì Muhammad, ìjọ tí olúfòfó bá túbá àtòun àti bó ṣe ronúpìwàdà tóun náà, òun ni yóò wà nú àwọn tí ó kẹ ìwọ náà. Ó ti túbá o, ṣùgbọ́n kò sọ pé kó má wọ náà látara òfófó ṣíṣe. Ó ti túbá o, ṣùgbọ́n òfófó tó ṣe yẹn náà wàláhì kò ní ó má wọ náà, nítorí pé ó ti ṣe òfófó yẹn, ó dẹ̀ gbọ́dọ̀ tọ́ iná Ọlọ́run wò. Arákùnrin yìí wọ́n ṣàlàyé fún pé àyíbi tẹ́rù yìí kù sí náà ni pé olófófó ni, ìyẹn la fi lẹ́sì price yẹ. Arákùnrin yìí bá ní kò sí wàhálà, tó bá ti jẹ́ òfófó lásán náà ni. Ó wá délé, la ilaha illallah muhammadu rasulullah, ògbọ́tọkọ rùfáyà, ògbọ́taya rùfọ́kọ, òṣòro wájú pọ̀ mẹ́tì pàkọ́. Ó bá wà lọ bọ́kọ lénìí, a ní ẹ̀rù pé ìyàwó yín nífẹ̀ẹ́ yín, ìfẹ́ ẹ̀kọ́ ní ń bá yín lò, la ilaha illallah muhammadu rasulullah. A tún lọ báyàwó náà, ẹ̀rù bọ́kọ nífẹ̀ẹ́ yín ni, ìfẹ́ rádaràdá ní ń bá yín lò, la ilaha illallah. Ó wá lọ mú orí obìnrin yìí, ó lọ mú wálẹ̀. Ìwọ arábìnrin, tó bá di lóru èní, wàá rí wípé ọkọ rẹ̀ ń wá, yóò sílẹ̀kùn, yóò yọ kẹ́lẹ́kẹ́lẹ́, irun rẹ̀ ní bọ̀ wá gbé o. Ó fẹ́ fi ẹ̀sùn ògùn owó ni. La ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallam. Ìwọ arábìnrin, wá múra kalẹ̀. Tó bá ti rí tó bá ti sílẹ̀kùn yẹ, ìwọ sáṣe bí ìgbà tó sùn. Tó bá ti súnmọ́ ẹlẹ́ẹ̀kan náà, ìwọ tètè gún pa o, nítorí pé lẹ́yìn ìgbà tó bá gérun orí ẹ̀ tán, ó máa gún ẹ̀pà náà ni. La ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallam. Arábìnrin ti múra kalẹ̀ nígbà tó dágò kan òru. Ọkọ sílẹ̀kùn, ó ń bọ̀ yẹ́ẹ́yẹ́, so mọ̀ pé ó ti torí ọkọ náà ipe tó bá ti di láago kan òru, ẹ lọ gbé orí ìyàwó yín o, nítorí pé òun làábi ṣiṣẹ́ gbogbo tí ń fún yín jẹ. Allahu akbar kabira, Allahu akbar kabira. Gbogbo ọ̀nà tí ní lépa kẹ́ẹ̀kú, bẹ́ẹ̀ bá ti rí irun orí ẹ̀ díẹ̀ gé, iṣẹ́ ti parí. Ṣé mọ̀ pé ó ti di àwọn méjèèjì pọ̀lú. Ọkọ náà wá gbéra láago kan òru, òun náà sílẹ̀kùn yẹ́, ìyàwó ti pín ọ̀rọ̀ kalẹ̀ gẹ́gẹ́ bí arákùnrin yìí ṣe ní ó ṣe kalẹ̀. Nígbà tó kọ súnmọ́ ìyàwó ẹ̀ báyìí kó gé orí ẹ̀, ìyàwó gún ní ọ̀bẹ ni. Ọkọ bá jẹ́ pé Ọlọ́run. Níbi ó ti jẹ́ pé Ọlọ́run, ẹrú wèrè yìí náà ló kọ́ fi gbé ta pé yé wọ́n ti pa, yé wọ́n ti pa. Ó wá ní ṣe bí wọn náà ló sọ pé wọ́n bọ̀ wá fi òṣòwò. La ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallam. Tàbá wá wò dáadáa, a rí wípé òun ló sorun wájú àti ti pàkó mọ́ra wọn. Nítorí náà ńkọ́, béèyàn bá ti níwà tí ò dáa lọ́wọ́, ó lè ṣàgbákò níwájú Ọlọ́run àtò àtẹ̀sìn rẹ̀. Béèyàn bá wá níwà dáadáa, kódà kẹ́sìn rẹ̀ ó mọ̀ sí dáadáa tó, Ọlọ́run lè fàánú wò ó gbẹ̀sìn yẹn lọ́wọ́ ẹ̀. Ìwà rẹ̀ ni ẹjẹ́ amúmẹ́sìn, ọ̀rọ̀ rẹ̀, èrè rẹ̀, gbogbo ẹ̀ dọwọ́ wa. Bàbá wa Alhaji Abdulwasi Olùgbàyí, aláṣẹ àti olùdarí Ria Entertainment. Bàbá, Ọlọ́run ní jẹ́ fọlápìtàn, Ọlọ́run ní jẹ́ fi ọlápìtàn. Ní wà nínú àwọn olówó àná tí wọ́n mọ̀ pé ọmọ lówó rí. Ọlá yóò kalẹ̀, ọlá Nábì wa Muhammad. Àníṣẹ́ tó bá kéwú títí tó ń rẹ̀ ẹ̀dùn bí oyin,
mo bá ní fàṣàrà táwọn oko pé o bá ti mú wà mẹ́ẹ̀sìn asán bá ń sá ìwà làbùkátà lára rẹ̀ ìwà làbùkátà lára rẹ̀. Gbogbo ojú tó ń wò mí pátá àti gbogbo etí tó ń gbọ́ mi káàkiri àgbáyé pẹ̀lú ògbó Ọlọ́run ẹ̀mí fi ọlá pìtàn ọ̀là la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Àmín.